ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ wò fọ́nrán yìí. ìbété mo sì fẹ́ láǹfààní kí n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ní kòókòdán tí oníkálukú fi ń pè mí wípé kí ló ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ àbúrò olóyè Pẹ̀nkẹlẹ. kí á ní lọ rìpọ́tì lè wá ara wọn lọ́dọ̀ ọlọ́pàá wọn lè yọjú wọn jẹ́ kankan àtẹni tí ò lè dá ìbọn gbé dání ìpera rẹ̀ lórí ọ̀gá jagunjagun. I'm a chief security officer of Yoruba land. Ẹ̀dẹ̀ ń bínú orí. Ẹ̀ ń fi fìlà dé dodo. Orí o. Àti àwọn ọmọ wọn Èjìrẹ́ ará àsokùn ẹ̀dọ́jọ bí ọmọ pẹlẹntẹ orí igi ọ̀bẹ́kìsì ìbẹ́kẹsẹ́ wọn wọlé aláfisà àwọn sọ yìí wọn do nígbà aṣọ bùnmi kí n bọ́ orí lẹ́yìn mi kí n padà lẹ́yìn táyé lolú ọba ọmọ kẹ́yìndé ọba ọmọ oríṣiríṣi ọmọ níbẹ̀ láyé Èjìrẹ́ ló jọba láàrin gbogbo wọn. Pápápá làádọ́gbò àṣírí kó mọ̀ bá àbúnijẹ ohun tó ṣẹlẹ̀ ní pàtó láàrin ìṣẹ̀lẹ̀ yìí táwọn kan sọ pé olóyè Sunday Igboho mọ̀ sí àwọn kan ní olóyè Sunday Igboho mọ̀ sí ọlọ́pàá ló ṣiṣẹ́ ó wá rí ọ̀tẹ́ni èpò òdù ọ̀yà tó bá wà àwọn tí wọ́n ń sọ náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho dénú ni àmọ́ gbogbo tá a bá fẹ́ ṣe lónìí tọ́lọ́run bá ti kúni lọ́wọ́ yóò dùn ún ṣe nítorí ọlọ́run ọba mi ni paríparí ọlá ọba tó mọ gbogbo tó sì lè ṣohun gbogbo alábẹ́ẹ̀nú àṣàṣe ajagun mọ́ fìtìmọ́ṣe gbogbo tẹ́lẹ̀dùnmọ́rì bá lọ́wọ́ sí yóò mọ lọ ní kùnkùndùn ni. ẹ má jẹ́ àgbàgbé àwọn ọmọ tí wọ́n kọ́ yìí tó jẹ́ àbúrò former minister olóyè Pẹ̀nkẹlẹ àwọn èèyàn ní àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni tá a mọ̀ sí Hosseini Rufai tweet and I quote Sunday Igboho rescued and hand over the kidnappers to the police. Àwọn kan tó wá kọ pé Sunday Igboho has denied what Hosseini Rufai said. Ta ni parọ́ ṣé Hosseini ní parọ́ ni àbí àwọn journalist tí wọ́n ní wọ́n deny àbólóyè Sunday Igboho gan ní parọ́ ta ni parọ́ àbáwọn ọlọ́pàá ni wọ́n gbóríyìn fún olóyè Sunday Igboho. Orí ẹja là pápápá là dóbò àṣírí kó mọ́ bá àbúnijẹ múdí á ti ń gbékun lémú ó sàn jáde lébọ̀ tí ń gbẹ́ran lọ́jà lọ èèyàn tó bá níṣẹ́ lọ́wọ́ ní ó pọjọ́ Monday lọ́jọ́ ajé wòlíì kan ò ní pọjọ́ Sunday lọ́jọ́ ìsinmi nítorí ọjọ́ ọṣẹ́ tiẹ̀ tó fi ń wọlé ni. Ó wá rí kí ló ṣẹlẹ̀ ní pàtó ṣólóyè Sunday Igboho mọ̀ sí ẹni tí wọ́n mú kí lorúkọ rẹ̀ níbo ni wọ́n ti mú àwọn wo ló mú àkókò wo ni wọ́n mú lọ́jọ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ mò ń fi àkókò yìí sọ fún wa tẹ́ ẹ bá wo fọ́nrán I think the commissioner for police just went to the scene of the operation today wọ́n lọ nírọ̀lẹ́ bí nǹkan bí after 5. àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ yìí àtàbújá ni wọ́n ti wá Moses ní olórí wọn and they are 12 in numbers. They came down from Abuja wọ́n ní kéèsì kan tí wọ́n wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ àmọ́ lákòókò tí kéèsì yìí bọ́ sí wọ́n wá kí olóyè Sunday Igboho wá ní lágbájá mò ń tẹ̀lé kankan àmọ́ tọ́lọ́run bá ní mo rí màá pè yín báwo lolóyè Sunday Igboho ṣe wá mọ̀ wípé lágbájá ni ó ṣiṣẹ́ yìí tá a bá gbàgbé wọ́n jí àwọn ọmọ yìí àti ìyá wọn gbé wọ́n jí àwọn ìyá àtàwọn ọmọ yìí gbé bíi ó ti lọ bí ọjọ́ 9 sí 10 lónìí nígbà tí wọ́n jí wọn gbé gbogbo alárí òyìn yìí ìròyìn pọn omi túkù sí ọkọ̀ olóyè Sunday Igboho pé àkílẹ̀ eléyìí olóyè Sunday Igboho wá béèrè pé mo náà ti kó wọn gan wọ́n ní wọ́n kó wọn níbì kan nínú Ìbàdàn olóyè Sunday Igboho wá wò pé tá a bá bá ní báńdíìtì ní jíyàn gbé ṣó yẹ kó wá jẹ́ wípé láàrin ìgboro kò jújọ́ kejì ẹ̀ lọ ni wọ́n wá ṣe fídíò èèyàn kan bí tí wọ́n ti ń jí wọn gbé ó ṣe fídíò ló wá rí fídíò bí tí wọ́n ti ń jí wọn gbé wọ́n wá rí mọ́tò kan bẹ̀ bíi Corolla bọ́mbà rẹ̀ jẹ́ black olóyè Sunday Igboho wá wò pé mọ́tò yìí ọmọ ìgboro wo ló ní ló ń lorú mọ́tò yìí ẹ̀dẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò fi gbogbo ọwọ́ jẹ̀dẹ̀ ẹran gbogbo àwọn ọmọ ìgboro náà ni wọ́n máa ṣe kábíyèsí olóyè Sunday Igboho ránwó níṣẹ́ ó sì bí àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ pé ń gbọ́ ta ló lo mọ́tò yìí ta ló rò lorú mọ́tò yìí tó ní kálukú bá wà ní lágbájá ni aláyéṣẹ́ rẹ ni tó ga ẹni iṣẹ́ rí ni títọ̀ wọ́n bá sọ wọ́n ní lágbájá ni nínú èèyàn bíi 10 èèyàn 8 sí 9 ti sọ pé lágbájá ni ìgbà tí wọ́n dárúkọ ẹni yìí wọ́n ní olóró ní jẹ́ olóró látijọ́ yìí lolóyè Sunday Igboho ti wò pé ẹjẹ́ àṣìṣe káwó olóró yìí
ìgbà tí wọ́n tún ìpínlẹ̀ olóró yìí wò kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú iṣẹ́ báyìí láwọn iṣẹ́ tó jọmọ́ báyìí tó yẹ pé bí wọ́n bá ṣe kéèsì ní fúlẹ́fúlẹ́ wọ́n tún jùlẹ̀ lólóyè Sunday Igboho fi wò pé àwọn ọlọ́pàá tí wọ́n wá látàbújá yìí láàjẹ́ kí wọ́n ṣiṣẹ́ yìí ni wọ́n fi láǹfààní ni wọ́n pe IG àti Inspector General wípé àwọn lágbájá ni wọ́n ṣiṣẹ́ yìí kó mọ́ bàdí pé wọ́n fi ọwọ́ lé gbọ́rọ̀ yìí nípínlẹ̀ Ọ̀yọ́. ìgbà tó di jẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débi tí ọkùnrin olóró tí ojú kan dùn tí toróhùn ní ring leader ìgbà tí ó di inú jẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débẹ̀ nítorí olóyè pín àwọn bọ́ìsì sí oríta kan wípé ẹ máa ṣọ́ tẹ́ ẹ bá ti rí ẹ̀jẹ̀ ń gbọ́ ṣùgbọ́n olóyè ò sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tí wọ́n fi síbẹ̀ tọ́ bá ti rí tó ní aláyàrí ní sáàdì challenge o aláyàrí lágbájá sáàdì ìwòròdó wọ́n ń tèlé ẹ sì mọ̀ bóyá òun náà ní fọ́mátì ní ìjẹrin wọn bá mu ní déédéé agogo 4:30 láàárọ̀ mọ́ hòtẹ́ẹ̀lì kan tó sùn àmọ́ gbà tí wọ́n fi débẹ̀ ó ti júbẹ̀ ìwòrò ìgbà tó wá di àyà àná yìí kódà olóyè wà ní mítìnì lọ́wọ́ nìkan lára àwọn bọ́ìsì yìí ń pe nọ́mbà wọn èmi fún fóònù lọ́wọ́ báyìí mò ń wo fóònù pé kí leléyìí ń pè sí ìgbà tó yẹ ni tó ń pè wọ́n yẹn wá pe nọ́mbà tèmi gangan pé Wisdom mo ń pe nọ́mbà olúwa mi wọn gbé mo ní kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n bẹ̀ mí iṣẹ́ kan ní iṣẹ́ dẹ́ important mo ti rí kinní yẹn ó ti rí kinní yẹn mo wá lágbájá àwọn náà wá gbé fóònù ẹsẹ̀kẹsẹ̀ lolóyè wá pé àwọn bọ́ìsì wípé ẹ lọ dúró bí báyìí yóò kọjá bí báyìí olóyè Sunday Igboho àtàwọn ikọ̀ ọmọ ogun wọn la lọ síbi tá a tó fẹ́ gbà kọjá ó dàbí kí kinní kan lójú òpó kẹ wá dóde lójú òpó pé bí báyìí náà ni wọ́n gbà àwọn ni wọ́n wá mú olóró tẹ́ẹ̀rí tójú kan dùn tí kan pàkàjẹ́ yìí wọ́n wá mú tán nígbà wọ́n mú tán kó má bàa dàbí pé olóyè ó tún já iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ kó má bàa di wípé Yorùbá ní sọ ní àkìdẹ́ni tí kíní tí Yorùbá bá ń sọ fún yàn pé bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yẹ̀ yín náà lẹ́sọ pé tiẹ̀ pọ̀ tá a ránṣẹ́ kò dúṣẹ́ tó lóye Sunday Igboho ṣe fún rẹ̀ lọ àmọ́ let's carry the police along wọ́n wá pé àwọn ọ́físà tó wá látàbújá tí wọ́n lé kéèsì káwá yìí wọ́n wá pé Moses pé lágbájá yìí òun ló jí ọmọ Pẹ̀kẹ́lẹ́ àti àwọn àbúrò rẹ̀ gbé àwọn ọlọ́pàá yìí gan béèrè pé what evidence do you have olóyè ní ẹ má bí mi lẹ́jọ́ ẹ sán etí ẹ tọ́ṣù ẹ yóò jẹ́wọ́ ẹ bí wípé ta ló ní mọ́tò yìí to God be the glory kò làwọn lóògùn nígbà tí ó fi tó àárín ìṣẹ́jú 10 fúnra rẹ̀ ló kà ó sọ àwọn táwọn ọjọ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lálẹ́ yẹn bí nǹkan bíi around wọ́n ti wà lórí wọ́n ti mú olóró ní aago 6 ìrọ̀lẹ́ around 6 o'clock in the evening tí gbogbo yẹn ń rí lálẹ́ yẹn around 6 o'clock in the evening and he confessed within 20 minutes when he confessed the news was not broadcast yet not until the twins were rescued and their mother ìgbà tó lóye mú olóró tán ló fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n wá jọ lọ sínú igbó ibi tó gbé wọn pamọ́ sí bọ́rọ̀ ṣe jẹ́ nìyí nítorí ọlọ́pàá àwọn náà gbéṣẹ́ wọn lárugẹ àmọ́ lábẹ́ pàtàkì let's acknowledge those who support you in terms of security. Don't let us look them as if they are ephemeral. They did not add any value to the security in the process or the crime scenes. So, after the captured, ló fi jẹ́ pé àwọn fọ́tò àti fídíò tí mo post yẹn ẹ ti rí wípé torí gbà tí mo post news bí nǹkan bí aago 8 àbí 7 àná àwọn èèyàn ní fake news kó tó wá di pé ojú gbogbo yín wá rí kí n tó wá fi fídíò sí ní later wà ní after 12 tí mo rí pé wọ́n ti kó wọn délé bàbá wọn àárọ̀ yìí àwọn òun ló wà níṣẹ́ yìí ló fi jẹ́ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà tara fẹ́ fi mú hàn táwọn oníjẹ̀bù wálé ọmọ ìyá ń para wọn nítorí owó ọmọ bàbá ń ṣera wọn léṣe nítorí àpèkánukù àmọ́ bí ò tí ní láǹfààní láti nà ń bẹ̀ àmọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà mo fi sí suspense ẹ mọ̀ tẹ̀lé kéèsì lọ àmọ́ àdúpẹ́ lọ́wọ́
olóyè Pẹ̀kẹ̀lẹ̀ wọ́n pe olóyè wọ́n dúpẹ́ a dúpẹ́ lọ́wọ́ commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ a sì dúpẹ́ lọ́wọ́ Hussaini Rufai a dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá FB kìíní kan ni wọ́n láti Àbújá a dúpẹ́ lọ́wọ́ Hussaini a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàǹkànjà a sì dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ kẹ́rù omi tí wọ́n ń dúró gẹ́gẹ́ bí ọmọ ogun tẹ̀lé olóyè Sunday Igboho tí mi ò lè máa dárúkọ for security purpose. Pàtàkì jùlọ irú ẹkùn tí ò tí ì dé pátákó tí ń tẹ̀sí lẹ́nu kankankan ọ̀kẹ́ kàrà kékòrò tí ń ṣoníyàn ní jìnnìjìnnì àti wọn ká níbi wọ́n gbé dáná rọ́bì kan lùkọ́ ọ̀kun wọn lóorun ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́ wọ́dún ọlọ́tẹ̀. Àwọn ọmọ kan wà tó yẹ pé wọ́n ṣèṣe níbi tí wọ́n ti ń lé mọ́tò lọ lóòótọ́ tí mọ́tò tẹ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni a rí wọn Ọlọ́run fún wọn ní àlàáfíà nínú operation yìí èèyàn méjì jọlọ́run nípè nínú àwọn olóró tí wọ́n jí àwọn èèyàn gbé ṣùgbọ́n mi ò fẹ́ láǹfààní láti sọ jù báyìí lọ nítorí ètò ìwádìí sì ń tẹ̀síwájú àmọ́ nǹkan tó jẹ́ kí n láǹfààní láti wá yànnà náà ni pé ṣé Sunday Igboho mọ̀ sí Sunday Igboho is the main tracker because police did not know the actual where to start their works. It was only Sunday Igboho who sent and distributed the video to his boys around to monitor who owns this car. So he tried to mobilize boys from one junction to junction, monitor this person for me. That was how he was captured. And after being captured, it was handed over to the police for them to carry on the remaining investigation. Nítorí tá bá ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ibi tí wọ́n ti ń gbẹ́bí fálárẹ̀ tí wọ́n ti ń gbáre fẹ́lẹ́bí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́ bó bá ṣe pé olóyè Sunday Igboho nìkan ló lọ síbi tí wọ́n ti lọ kó wọn ayé òní bóyá òun ló ní kí wọ́n jí wọn kó wọ́n mọ̀ọ́mọ̀ yìnbọn fáwọn tí wọ́n bá ń bẹ̀ ní Yorùbá ẹ̀yin náà kọ́ ọ́n ẹ lè ní bó ló ṣe mọ̀ ó fẹ́ fi gbókùn ní òun náà ló plant wọn síbẹ̀ ó ti ní kí wọ́n mọ́ sọ̀rọ̀ ló fi jẹ́ pé bọ́lọ́run bá rí ọ jẹ́ kéèyàn rí ọ la fi fà á láwọn agbófinró wípé ẹ ṣe é kò sí ọlọ́pàá ọ̀hún kí wọ́n jọ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ ni wọ́n ṣe àwọn ọlọ́pàá yìí they came down from Abuja. Ọ̀yọ́ State commissioner that was being asked questions knew nothing about it. It was later on nítorí wọn ní wá ṣiṣẹ́ ní state kan kí wọ́n mọ́ assign wípé a ṣiṣẹ́ báyìí a fẹ́ lọ report to 5G ló jẹ́ kí commissioner gbọ́ sí pé ẹni tó dẹ̀ ní kéèsì yìí is a big person and a well personalities. So fún gbogbo ẹ̀yin dáhùn pè mí this kind of one sorry Rufai Hussaini Rufai knew the genuine thing. Gbogbo àwọn tó wọ́n pé Igboho has denied, let them bring their voice or where they contact him or their chat. Wọ́n kàn try láti gbé credit kúrò fẹ́ni tó yẹ kí wọ́n fún credit ni àmọ́ àwọn ò ṣe nítorí kéèyàn lè yìn wá tọ́lọ́run bá ti lówó òkú lẹ́yìn wa kí lọ yàn tún bínú sí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí àjọ ń fìfẹ́ bá bọ̀ látàárọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá adúpẹ́ àdúrà yín tẹ̀ ń ṣe kò ní fi wá sílẹ̀ àkànbí mo wé yìí náà fún gbogbo ẹni bá létí kó láǹfààní kó gbọ́ Ọlọ́run ọba títí ń wà pẹ̀lú wa kò ní fi wá sílẹ̀ ó rí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá tẹ̀ ń pè tẹ̀ ń kí wa gbogbo yín pátá làkí a ò lólódé níbi kankan ó rí fẹ́yìntẹ́ tó wá bèrè pé irú ẹkùn ní àbíkẹ́ ẹkùn nothing like ìjẹ ẹkùn gbogbo ọjà tó bá ti ń tà tí ọba ti ní piracy ti mọ̀ kọjá tí ọ̀tà ní piracy ní ìjẹ ẹkùn irú ẹkùn ní tiwa irú ẹkùn tí òjé fi lájá lọ́wọ́ pátákùn tí mọ́ ń tajà lẹ́nu kankan ni irú ẹkùn as long you don't touch the tiger by itself it will never harm you. We are here to secure and protect our land from banditry, kidnapping, and the massive killing. Nothing like Ìjẹ̀kùn, but Ìrẹ̀kùn. We stand for unity to. Kí n sọ pé àpò ara fẹ́ra kó àwọn èèyàn wa Ọlọ́run kúkú ní pé tiwa níyà Ọlọ́run ní pé tiwa ń yà bẹ́ẹ̀ dẹ̀ ni Ọlọ́run pé tiwa ń yà àwa Yorùbá fún ara wa là ń fi ìyà jẹra wa àgàgà àwọn tó jẹ́ olórí wa ṣùgbọ́n ó ṣe ní láàánú tó lórí bá ń fi ìyà jẹ èèyàn táràlú
bá mọ̀ pé olórí ń fi ìyà jẹ èèyàn tó jáde síta tán kọ ìyà yẹ fún ara wọn. Ó ti ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá rí, la fi rí Àgbẹ̀kọ̀yà, àwọn bàbá wa dìde wọ́n kọ̀yà fún ara wọn. Wọ́n pọ̀ nígbà táwọn bàbá wa kọ̀yà fún ara wọn, ṣùgbọ́n àwọn àgbààgbà Yorùbá kan náà ló fẹ́ máa fìyà jẹ wọ́n gbà yẹn lọ́hùn pé rárá ìyà ọ̀tọ̀ sí wa, ìyà yìí ṣomi ọbẹ̀. Wọ́n ti ń pàrókò ọ̀rọ̀ fún wa tipẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Èkó mọ̀ kan tán ń pàláròkò bí ìgbà tẹ́ bá fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí èèyàn pé mò ń bọ̀ wá bẹ́ ẹjà, you text a message pé máa retí mi, mò ń bọ̀ wá bẹ́ ẹjà. Fúlàní ti ń pàrókò ọ̀rọ̀, wọ́n ti ń pàrókò ogun ránṣẹ́ sí ìran Yorùbá tipẹ́. Ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá jẹ́ alétílápá, ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń hùwà àìdùnkìá, kò kàn mí. Ṣé ó ti wá ka gbogbo wa báyìí? Àtọmọdé wa àtàgbà wa kò sílẹ̀ tó ní sinmi. Olówó gan ò ní sinmi, mẹ̀kúnnù gan ò rójú. Tọ́lọ́wọ́ bá ń kọjá lọ, wọ́n ti kọjá lọ níbẹ̀ látàárọ̀. Ẹ wá wo security tó ń kó ní káàkiri. Owó tẹ̀ ń fẹ́ rú kójọ, ọ̀nà ẹ̀rú náà lẹ́ẹ̀ máa gbà fi ná. Àfi tẹ́ bá ṣe ń tára àlù ń fẹ́. Mo ti sọ ní ìgbà kan rí, mo ní kí ni last solution sí pípa tí Fúlàní ń pa wáyìí. Òun náà ni kí Yorùbá ó kò nínú Nàìjíríà. Pé tá bá ṣì wà nínú Nàìjíríà will continue give the terrorist access láti máa attack wa, láti máa jí wa gbé, láti máa pa wá bí ẹni pẹran. Ó tàbí ò tán. Àwọn amukun mẹ́kọ̀ọ́ kan, àwọn wèrè, àwọn ọmọ àlè, àwọn dàdà ń dìdí, àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí, ọmọ ojú òjò bẹ̀rí tí ń wá bẹ̀ẹ́ sáyà, wọ́n wá bú Sunday Igboho lénìí. Orúkọ Sunday Igboho náà fi sẹ́nu. Mo rí gbogbo wọn lórí social media. Where is Sunday Igboho that will cause fire? Where is Sunday Igboho that will do this? Where is Sunday Igboho that is enjoying Tinubu because of security? Ayé yín ti run. Ẹ ti tẹ̀, ẹ ti jọba, ẹ wúlò. Tó bá jẹ́ pé ìgbà tí Sunday Igboho ń pariwo tó ń ké tọ́tọ́tọ́tọ́ ní gbogbo wa láti ṣùgbọ́n ọmọkùnrin yìí, ní gbogbo wa ti dìde. Gbogbo àwọn tó rí pé ọ̀ràn ń bọ̀ ní ilẹ̀ Yorùbá tó ń pariwo láti dìde. Òbẹ́ ní tó bá ń gbé gbẹgbẹgbẹ tó bá wọn gbé wọn gbé sẹ́yìn kùlé, Fúlàní tí wọ́n ń gbé sílẹ̀ ìkùlé wa. Sunday Igboho lọ́pọ̀lọpọ̀ ń pariwo. Àwọn alójú tí wọ́n ní tìjú, akúmọ̀ mojú dídì, ẹja ṣáwá. Ṣé ọmọkùnrin yóò gbìyànjú ni? Ṣé kò pariwo tó ni? Ó pariwo fún wa pé àwọn ọmọ yìí fẹ́ gbalẹ̀ wa ni. Ó pariwo tó pé àwọn kan ló wà lẹ́yìn àwọn ọmọ yìí. Sunday Igboho pariwo tó pé àwọn olóṣèlú kan ní ilẹ̀ Fúlàní ló wà lẹ́yìn wọn tó ń kó ọta àbọ̀n fún wọn. Ó pariwo tó pé ẹja dìde. Ó pariwo ọmọkùnrin yẹn gbìyànjú. Sunday ọmọ Adéníyì Ìgbòho òòṣà, ọmọ ládé Aláàfin Ọ̀ládé ní tí ń bí yín nú nìyẹn. Ó gbìyànjú, ó pariwo ń gbà yẹ pé tá a bá tètè múra, ìrìásà náà yìí ń ṣe lọ́wọ́ nígbà yẹn lọ́hùn. I'm talking about 2020 and 2021. Pé tá a bá tètè múra, ìrìásà náà ń ṣe lọ́wọ́ nígbà tó bá máa yadé ṣé ọwọ́ wa kàṣá. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa lórí ń gbà yẹn lọ́hùn, ọmọ tí ò kàwé, illiteracy ní bá jà. Where is Reuben Abati now? Where is Reuben Abati now? Don't mind that Sunday Igboho illiteracy ló ń bàjà torí kò fẹ́ di gómìnà. Àwọn tí ń tàn wá là ń tẹ̀lé lẹ́yìn. Àti Ṣòwòdé tó fẹ́ di president tó dẹ̀ mọ̀ pé wọ́n lè di president pé this is the only way to survive, to make money. Àwọn là ń tẹ̀lé lẹ́yìn. Tájáde síta Sunday Igboho has joined àmàlà politics ní Ìbàdàn. Ọmọkùnrin yẹn dìgbà tó ọmọkùnrin yẹn tó ń pariwo pé Yorùbá ẹja dìde, tó ń pariwo pé ẹja tètè gbára wa lọ́wọ́ àwọn Fúlàní yìí. Ìgbà yẹn ni Ṣòwòdé ń deny Yorùbá pé òun ṣe Yorùbá. Ìgbà yẹn ló ń revolution tó mọ̀ pé kò lè work. Ìgbà yẹn lèèyàn kan náà ló ń kọ lẹ́tà sáwọn gómìnà kiri. Ṣùgbọ́n tí ń sọ bá wà lábẹ́ pé ṣé òun ló ń gbowó security vote ni? Ṣé òun ló ń gbowó security vote? Gbogbo ìgbà tí Sunday Igboho ń wọgbó kiri tó ń pariwo, ó ti sọ dáadáa gbogbo wa láti fetí gbọ́ pé gómìnà Ògùn State ní pé táwọn bá lè rí ẹni bí Sunday Igboho nígbà tí Sunday Igboho dẹ̀ sì wà ní ìlú, òun yà ó wọnú igbó lọ lógùn State. Bọ́dá yín tí ń gbọ̀pá kiri òṣèdánwò ẹ̀wò. Gbogbo ẹ̀yin tẹ́ bá pẹ̀lú Sunday Igboho níbi ibi máa bá yín. Ó lè dàbí èpè kìí ṣe pé. Gbogbo ẹ̀yin kẹ́ni tẹ́ bá pẹ̀lú Sunday Igboho ní ibi máa bá yín. Ìgbà tí Sunday Igboho lọ kí ara ẹ̀ ní tó kí oríkì ilé ìrandíran rẹ̀ ní ọ̀dọ̀ ọba Ọọ̀ni of Ifẹ̀. Tálààfin Ọ̀yọ́ pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ pé òun ò gbọdọ̀ rí wọn lẹ́yìn Sunday Igboho. Ẹlẹ́gbọ́ yẹ.
tẹ́ ẹ̀ bá gbọ́ yẹ gbọ́ ilé tí bàbá olórí burúkú kan tó jáde tó ní gbogbo oògùn ara Sunday Igboho làwọn máa bàjẹ́ òun ò ṣe wá lọ sí Old Ọ̀yọ́ Park náà kó lọ kó àwọn tó kó wọgbó ṣé Sunday Igboho ló dá ọ̀ràn ni ìgbà tó ń pariwo ọ̀pọ̀lọpọ̀ nínú yín èébú lẹ́ńbù illiterate kò kàwé ni ní tí ọjà lè wà àwọn náà wá orúkọ ni orúkọ tọ́lọ́run ọba mi ti fún before kó tó join Yorùbá nation the man ó release ara ẹ̀ fún ìran Yorùbá pé I'm ready èyí tá a ṣẹ̀ṣẹ̀ ń bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu lẹ́ni èyí tá a ṣẹ̀ ń lọ́bì kiri táwọn ọba ilẹ̀ Yorùbá ṣẹ̀ ń lọ́bì tó bá jẹ́ pé ìgbà tá a ti ń pariwo ń gbà yẹn làwọn ọba ìlú làwọn bàbá ìtìrí wa pé ní táwọn ọmọ yìí sọ ẹjẹ́ àgbọ̀ títí wọn tí Sunday Igboho jáde síta tó ń pariwo ẹ̀yin wèrè kan wá wá sórí social media àwọn àmọ̀ kí Sunday Igboho àgúnmu wò ló jẹ́ fún yín ọ̀rọ̀ ọbọ̀ yẹn ló ń ṣe MC governor náà pé tẹ́nita ní bàbá Odùduwà tó ní Sunday Igboho you see Sunday Igboho as father of Odùduwà pé ó ké people to do it nígbà tó ọmọkùnrin yìí pariwo tó ń wíwíwíwí tó ń kẹ́kẹ́kẹ́kẹ́ ó ké tó ẹ̀yin lẹ̀ gbọ́ ó ké tó Sunday Igboho ké tó àrí ọmọ Yorùbá tó sọ wípé ìgbà tí Buhari lọlé ẹ̀ kì í ṣe torí ọ̀rọ̀ Yorùbá náà fi lọlé ẹ̀ àrí ọmọ Yorùbá tó sọ pé olù jìbìtì ni Buhari fi kó ọmọ ogun lọlé ẹ̀ torí pé ó ń ké pé ẹjá dìde ká tètè gbára wa pé ẹ má jẹ́ kí àlàbọ̀rùn ó dé ẹ wù pé gbégbégbé ẹjá tètè gbé ó ké tó Sunday Igboho ké tó àwọn ọmọ Yorùbá là gbọ́ ó pariwo ó sì ṣe ọmọ ọkọ ó sì ṣe ọmọlúàbí ẹ̀yin lẹ gbọ́ ẹ̀yin ọmọ àlè ẹ̀yin àgbà àyà ẹ̀yin ọba dáadáa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yí nígbà tí Sunday Igboho ń ké ẹ fẹ́ sọ di ti ẹlẹ́sìn mọ́ lọ́rùn pé ó fẹ́ sọ gbogbo yín di oníṣẹ̀ṣe ni ẹ̀yin bọ̀dá wa oníná wà ní lórí àwọn tó dẹ̀ ń pààyàn nílẹ̀ Yorùbá lẹ́ni Allahu Akbar náà ń pè Allahu Akbar mo kí yín náà ẹ káàbọ̀ Allahu Akbar náà ń ké ẹni ẹ fẹ́ sọ gbogbo ọmọ Yorùbá di apààyàn àwọn bàbá wa jọ̀wọ́ àná agbọ́mọlàdẹ ni wọ́n Sunday Igboho ké pé ẹjẹ́ agbára wa kó tó dì wípé àwọn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí fi ọmọ Yorùbá rúbọ bẹ́ẹ̀ rẹ̀ lára ọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní ìbànújẹ́ ńlá ni fún màjèsí tó tójú òbí ẹ̀ rọrùn lára àwọn ọmọ tó kidnap yẹ tó gbé lọ yẹ ọmọ ọdún méjì wà nù wọn ọmọ tó sì ń mú ọyàn wà nínú wọn ó wà nínú wọn àwọn tó dẹ̀ ń dúwà ìwọ̀n àfojú wọn pamọ́ mo sọ fún yín mo ní Nàìjíríà àwọn ojúlówó ọmọ Nàìjíríà nìyẹn ẹrú la Yorùbá tó bá sì ń claim pé àmì Nàìjíríà ẹrú ni pé àwọn tó ní Nàìjíríà lẹ́ ń rí yẹ àwọn tó ní Nàìjíríà lẹ́ ń rí yẹ àwọn tó lọ bẹ̀ wọ́n ní aṣọ ológun aṣọ Nàìjíríà àmì náà fi wá àtáàkì wọn Nàìjíríà àmì náà fi wá àtáàkì wọn ara tí Sunday Igboho dẹ̀ ń ké tó lélẹ́yìí pé kó tó di ti tí ó kà létí òkókó ó ní bàbá Èkìtì ẹ sọ bàbá Èkìtì ẹ pariwo síta pé àwọn Fúlàní yìí fẹ́ yàgbẹ́ ọ̀ràn sí ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ sọ ìsọ ọ̀ràn sí ilẹ̀ Yorùbá pé kí gbogbo Yorùbá ká parapọ̀ ká má jẹ́ kán yàgbẹ́ ọ̀ràn yẹn sí ilẹ̀ Yorùbá o ìsọ burúkú tó fẹ́ sọ yìí pé tá a bá lè gbà kán so akálẹ̀ akọ́kọ́ bàbá mi kan pọ̀ mí l'Amẹ́ríkà láìpẹ́ ọmọ Àkúrẹ́ ni Ọlọ́run ò lè sùn a sọ̀rọ̀ more than 2 or 3 hours Ọlọ́run ò lè sùn bàbá Èkìtì nígbà tó ń rí ọmọ Yorùbá ẹgbẹ́ òun bí Fúlàní ṣe ń dú òun ò lè sùn òun wá oorun ò wá Sunday Igboho dẹ̀ pariwo ń gbà yẹ lọ́hùn ṣẹ̀fẹ̀ ní kò kàwé ẹni tẹ́ ní kò kàwé òní gbogbo yíwá jáde síta ń sìn where is Sunday Igboho where is Sunday Igboho ṣé kò yẹ kí Sunday Igboho lọ sí Ọ̀yọ́ ni Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ńkọ́ tó lóun ṣàtẹ̀jáde tó wá sí Amẹ́ríkà tó wá sí France tó wá sí London tó wá ń gbowó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tó lóun ní ọmọ ogun 5 million tó lóun ọmọ ogun 5 million tí ò ní a good record ní ilẹ̀ Yorùbá tó ń wá òun kọ lẹ́tà sí àwọn gómìnà tí gómìnà kan bá mú lẹ́tà tí Gani kọ gbogbo wa là máa fi òkò lé Gani kiri torí mo mọ̀ pé nínú lẹ́tà yẹ á béèrè owó ń bẹ̀ ṣe bójú wa gbogbo wa la gbọ́ nígbà tó sọ wípé if we want to strategize all the Yorùbá we will need 20 billion nínú Yorùbá security summit tí àwọn bàbá wa ṣe nílé Ifẹ̀ bí ọdún méje ọdún mẹ́ta sẹ́yìn he measured that 20 million again nígbà tó pé Ìgbòho wọlé Ìgbòho lóhun ò nílò owó òun ò nílò òun ò gbowó ṣùgbọ́n òun ní ìdí àpúrúbọ̀ àwọn bàbá wa Yorùbá òtítọ́ dọ́jà òkúta owó lọ́wọ́ là ń rèké
ẹni bá ti rèké ohun tójú ẹni tó bá rèké ń rí lójú wa ń rí lọ́wọ́ yìí. Mo sọ mo ní tá a bá fi ìtìjú pa òtítọ́ tì tá a bá lè sọ á dẹ̀ bí ìyá mi kan pè mí oní bàbá Èkìtì ó ní mo burú gan mo ní kí ṣe pé mo burú nígbà tí mi ò ní kò possible kí n lọ claim pé àmì Ghanaian or Togolese or Benin kan ní ọmọ bòdì mi kí ní ọmọ Benin ní mi àmì authentic original Yorùbá mà tàbí jáde nínú ẹ̀ka kan nínú Yorùbá tá à ń pè ní Èkìtì tí ò lábùlà Yorùbá dẹ̀ sọ wípé olójú òní lajú ẹ̀ lẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ṣùgbọ́n Yorùbá àwọn ọmọ kóòtù òjíire àti lajú wálẹ̀ tàlùbọ̀ ti ń wọ̀ tàbí àti gba àwọn ọmọ àlè láàyè kí tàlùbọ̀ kó wọnú ojú wa. ohun gbogbo tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho wí lánàá ó ti ń ṣe mọ́ wa lára lénìí. aṣọ àmì ìlànà lọ́rùn wọn yẹ o ṣẹ́ẹ̀rí wọn. ẹ kọ́kọ́ wo èjì àwọn ọmọ yẹn náà wọ́n tọ́ ọmọ ọdún mélòó ṣé tí Gídígbò bá mú èmi pẹ̀lú wọn ṣé wọ́n lè dé mi mú. ṣùgbọ́n àwọn bàbá wọn ti ró wọn lágbára wọn ti kó AK-47 sí wọn lọ́wọ́. ara tí Sunday Ìgbòho dẹ̀ ń sọ ní àná tí mò ń sọ kì í ṣe àná ọjọ́ Tuesday ni o kì í ṣe àná o àná tí mò ń sọ ó ti yẹ kó yẹ ẹ̀yin ọlọ́gbọ́n kó yẹ ẹ̀yin olóye o tí Sunday Ìgbòho ń fẹ́ fún gbòò pé Yorùbá ẹja dìde ṣùgbọ́n majority of us believe nínú ẹni tó ń pera rẹ̀ ní tí ò jẹ́ ó ń jáde wa lọ́wọ́ àbí ò jáde wa lọ́wọ́ èyí kan wá jáde títa Sunday Ìgbòho lẹ̀ mo ní gbogbo ẹyin tó bá pèrè Sunday Ìgbòho níbi bí máa bá yín tọmọtọmọ tìǹtìǹ ni torí ń tọmọ kò ní yẹ tó fojú là kọjá tó fara gbà torí ìran Yorùbá bó ṣe ń ké tó ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò gbà wọn àgbàgbọ́ ní tí ọjà ní wa òun náà fẹ́ popular ni ọ̀rọ̀ tó sọ lánàá ó ṣe àbí òṣèlé ni pé ẹja dìde ká tètè kóra wájọ papọ̀ àwọn ọmọ yìí wọn ò ní èrò rere fún wa ibi tá a ti máa rí 20,000 là ń sátẹ̀lé ibi tá a ti máa rí ọdẹ náírà là ń sátẹ̀lé ó tàn àbí òtàn wọn ní yọkọlú òwò àtẹ́bí Fúlàní gbé Yorùbá ṣánlẹ̀ Yorùbá yọké I always tí n bá ti jí ní ọjọ́ ni mo máa rántí ọ̀rọ̀ bàbá yà wá máa dún bí gbàtà máa ń gbá máa lé ìkẹlẹ́ra máa dún pè ìláyà mi pé the Fulani has already invaded the Yorùbá land with full arm. àwọn bàbá wa ò rí i mo láwọn bàbá wa ti di ojó mọ́ Fúlàní lọ́wọ́ torí pé Sunday Igboho ń pariwo the majority of Yorùbá leaders wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí aláṣejù wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí aláṣejù Fúlàní ti gẹ̀ẹ́tì wa kọ́lọ́run kó tètè ràn wá lọ́wọ́ kágbára wa padà ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ìtọ̀jọ́ tó ṣẹlẹ̀ yìí tá à ń pariwo yìí ẹjọ́ pọ̀ àárín oṣù kan àwọn Fúlàní yà rí pé tá a bá ti pariwo bí àárín oṣù kan ẹgbàá wá o eléyìí ò dá wa á tún lọlẹ̀ lára wa wọ́n á tún máa strategize nígbà tó ti gẹ́tì àwọn bàbá wa àwa tá a jọ lórí gan àwa tá a jọ ọmọ ẹ̀yìn tá à ń tẹ̀lé wọn lẹ́yìn irọ́ gangan làwa ń tẹ̀lé lẹ́yìn ohun tá a fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ là ń lé àlè ọjọ́ ọ̀la tó dára Sunday Igboho ṣẹ́yìn tí Sunday Igboho bá jáde mọ́ wọ́n ní bóni lè pé ò bá fi gbá mọ́ èyí tó ti fi ilé ò ní parun kí Fúlàní tó pa ìran Yorùbá run tá máa sọ̀tàn Yorùbá wọn á dárúkọ Sunday Igboho tó bá jẹ́ pé gbogbo wa la ṣùgbọ́n ọmọ yẹn ń gbà yẹn lọ́hùn àrí èèyàn kan fẹ́ máa fi wá powó ní information minister ó fẹ́ máa fi ìran Yorùbá powó ní tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ dùn òun ti kọ lẹ́tà lẹ́ẹ̀mẹ́rin ó ti kọ lẹ́tà lẹ́ẹ̀mẹ́fà fáwọn gómìnà more than 2 years wọ́n ní neglect òní but n tó sọ fún wa tẹ́lẹ̀ ni wípé Aláàfin ni máa ń ṣí ogun fún Kakanfò ọ̀wọ́ Adédèfà fáwọ́ ẹ̀ sókè náà tó ṣí ogun fún ó mà ti lé ní bí oṣù kan kí ni èrè ìdí ṣùgbọ́n ẹni tó sọ wípé ẹjájọ jáde òun máa ṣíwájú ọ̀pọ̀lọpọ̀ atẹ́gùn ìlú òyìnbó ti jẹ́ òyà wèrè èyí tó ń pè ní ẹ́sàbọ̀dù yẹ ẹ̀ẹ́mọ̀kọ́ ọ̀rọ̀ títẹ̀ ò bá yé mu tó ní Sunday Igboho yìí ṣe jagunjagun kì í ṣe woman right ṣé ọ̀rọ̀ woman right ló wà lẹ́yìn ẹ̀ máa fòyìnbó ẹ̀ máa fi báyé wa jẹ́ ṣé ọ̀rọ̀ woman right ló wà lẹ́yìn ṣé àwọn tó ṣe woman right lẹ́nu ṣe woman right ara wọn náà ṣe tọ́ba tí wọ́n ṣe woman right tán lórúkọ díẹ̀ pápá wọn gbégbá òṣèlú ẹ̀rọ pé ẹni ire ni wọ́n àwọn kan tá à ń tẹ̀lé lẹ́yìn lánàá tá a rò pé ẹni ire ni wọ́n nígbà tó dé lóṣèlú tó wí ní ipò òṣèlú náà wàá mú oríṣi ọ̀ríjìnà ìwà wọn síta ló wá mú mi rántí ọ̀rọ̀ àwọn bàbá wa ni tẹ́nitẹ́ni ò bá tí ì lówó ìwà oníwà ní í wù Sunday Igboho kọ́ ni ọ̀tá wa o Sunday Igboho kọ́ ló ṣẹ̀ wá o ipò tí Yorùbá wà lónìí Sunday Igboho kọ́ o ó gbìyànjú ó ké tó bá jẹ́ pé bó ṣe ń ké lẹ́ ń tẹ̀lé lẹ́yìn kò sọ pé òun máa jókòó lé òun máa sọ wípé ẹlẹ́bẹ̀ yẹn náà wà ó lóun máa ṣíwájú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú yín ní irọ́ ló ń pa ó ké tó ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ sọ wípé ibi ló ń pa òun náà fẹ́ gbowó ni ṣé ń tọ́ ọmọ Adéyẹmọ sọ lánàá ṣé kò ń ṣe lénìí pé ẹ mọ́jọ́ dìgbà táwọn ará bíbá yìí wọ́n máa ń pa àwọn ọmọ wa lójú wa ẹ mọ́jọ́ dìgbà táwọn ará bíbá yìí wọ́n máa ń jí àwọn ọmọ wa lójú wa tí wọ́n máa ń jí wọn gbé lójú wa
ó sọ́tò dẹ̀ stẹ́ẹ̀dì pé ẹ má já dúró dìgbà táwọn ará bíbí àyè ọmọ fi AK-47 kan lẹ̀kùn lé wa lórí tá a bá kọ̀ tẹ́ àṣìṣẹ́ wọn fi AK-47 sílẹ̀kù ṣé wọn ò fi AK-47 sílẹ̀kù ní Òkè Ọdẹ ní Eruku ní Baba Ńlá ní Ìfẹ́lódùn ní Kwara State torí pé a fẹ́ràn irọ́ ni olóore wa ní Sunday Igboho ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ gbà forí Sunday Igboho kọ́ ló dára ẹ̀ bẹ́ẹ̀ adániwáyé ló dá bẹ́ẹ̀ Ọlọ́run Olódùmarè ló dá bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ gbà ẹ wá ń dárúkọ Sunday Igboho lẹ́ni Máyégún ò ní jèrè torí pé o forúkọ Sunday Igboho gbowó lórí social media táwa mọ̀ dáadáa tá a dẹ̀ mọ̀ pé ẹ̀yìn ọmọ Ìgbò tó ń kógun ja ìlú tó kógun ja ilẹ̀ Yorùbá ló wà tó ń kógun ja ilẹ̀ Yorùbá ló wà tẹ́wàá dárúkọ wẹ́ẹ̀ Sunday Igboho lẹ́ni ṣé Sunday Igboho nìkan lálágbára ilẹ̀ Yorùbá ni ó ti wá jẹ́ Sunday Igboho nìkan lẹ́ ń pariwo ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ńkọ́ ẹni tó ń pẹ́rẹ́ lórí OPC ilẹ̀ Yorùbá ńkọ́ táwọn ọmọ ìjáde síta ààrẹ ti wí ààrẹ ti kọ lẹ́tà yẹ̀yẹ́ nígbà táwọn gómìnà yẹn mọ̀ kó fẹ́ bá wọn pé owó tó ń gbà ní ó fẹ́ bá wọn pé owó allocation wọn ni ṣùgbọ́n ààrẹ ni tó sọ pé òun ò béèrè owó just ẹ wà lẹ́yìn wa ẹ̀yin bàbá yẹ wà lẹ́yìn wa àwọn kan ní wọ́n fẹ́ bá ìjọba wọn jẹ́ ni ṣé tí ìjọba bá bàjẹ́ táyé Yorùbá ò bá bàjẹ́ èwo ló tẹ́ wa lọ́rùn náà I still pity the Yorùbás ẹ sì ń tẹ̀lé APC kiri ẹ sì ń tẹ̀lé PDP kiri mi ò ní ẹ mọ́ ṣòṣèlú o ṣùgbọ́n ẹja kọ́kọ́ mójútó ààbò ilẹ̀ wa káàtì ẹ̀ secure ṣé ti rí àwọn ọmọ kéékèèké tán kó aṣọ àmì sí lọ́rùn ṣé ti rí wọn ni mo fi ń béèrè pé tá bá ní kan sọ èjì àwọn ọmọ yìí kí ni èjì wọn máa tó ẹ wo tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ní kọ́ ìwà ní secondary school ṣé rí wọn àwọn àmì tó ti paná kó aṣọ wọn sí lọ́rùn mo ní kan lọ́wọ́ tó ti ẹ̀dídí wọ́n ti gbẹ̀mí ọmọ yẹn orúkọ ọmọ yẹn tó wà lábẹ́ níwájú aṣọ Ìṣọ̀lá ọmọ Yorùbá ni jẹ́ ń wá bí a máa yìí rí ẹjẹ́ ń wá ara tí Sunday Igboho fi ké tó ń yángbò tán ní irọ́ ló ń pa ní tí ó jẹ níwá ṣẹ́rí òun rèé orúkọ tẹ̀ ń wò nísàlẹ̀ yẹ Ìṣọ̀lá òun lẹ̀ ń wò yẹ Ìṣọ̀lá òun lẹ̀ ń wò yẹ aṣọ ni o bíṣọ̀ ni wọ́n ti pa wọ́n wá ń kó aṣọ àwọn àmì tàbá ti pa wọ́n wá ń kó wọ̀ ṣẹ́rí wọn ẹ wò wọ́n o ṣẹ́rí wọn kẹ́lẹ̀ mọ̀ pé nǹkan ti dé bá ẹ wo èjì wọn ẹ wò wọ́n ti gbàgbó lọ́wọ́ onígbó wọ́n ti gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà Ìgbòho dẹ̀ ń pariwo ẹni kò kàwé ìlú trace bí ọ̀rọ̀ ṣé pápá lòlò ló máa ń sọ̀rọ̀ òyìnbó yẹn gbà yẹn lọ́hùn a ní àmì ìlú trace ẹni ìlú trace ní Sunday Igboho ẹ ti gbàgbé pé ọ̀tọ̀ lọ́gbọ́n ìwé ọ̀tọ̀ mà lọ́gbọ́n ìwé ọ̀tọ̀ lọ́gbọ́n abínibí tá a bímọ èèyàn Sunday Igboho tẹ ní òkàwé ń jọ̀wọ̀n àná ó wọ Èkìtì ń bíbẹ àwọn Fúlàní sá gbogbo mo ti sọ so many times pé àwọn ọba kan máa ń pè mí lẹ́kìtì ń gbà pé tí Sunday Igboho bá ti kọjá ń bíbà yìí kí n má máa sọ pé ó ti jáde torí òun kábíyèsí yà àti àwọn Fúlàní jọ máa ń fi fẹ̀kẹ́ mẹ́kẹ́ ni pé Sunday Igboho bá ti lè kọjá lẹ́kìtì àlàáfíà máa dé bá ìlú ó máa lọ sí okùn àlàáfíà dé bá wọn lókùn ẹ̀dẹ̀ ń pè ní janujanu ó rí pé Máyégún pé ayé ò lè gún Máyégún Dayari ayé ò lè gún àìmọye ọmọ Ìjẹ̀bú tó ti pè mí látàárọ̀ tán ni àwọn fẹ́ fún mi ní full story ẹ ayé ò lè gún torí ò dúró níbi tó dáa fún ìran Yorùbá ṣé ọba Òwò Adé tó ní Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá ẹ pariwo olú ọba bẹ́ẹ̀ pé ẹbí Sunday Igboho lọ́rùn lẹ̀ orí kìtì Sunday Igboho kì í ṣe òun ló ṣe àgbélẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pé ká tó bí Sunday Igboho náà ti kì í ran wọn ní ọmọ ládé Aláàfin ọ̀ládé adé aládìkú lágbàfà láàfin Òwò Adé sí Sunday Igboho as enemy ẹ sọ̀rọ̀ torí pé Sunday Igboho ń jà the majority ọ̀tá tí Sunday Igboho nílẹ̀ ní 80% of mo ní 90% of them because of Yorùbá ni 90% of them àwọn ọmọ tápà wà lára wọn àwọn ìran tó ń pera wọn lọ́mọ Yorùbá ṣùgbọ́n tó jẹ́ pé tápà ni wọ́n tí Sunday Igboho ṣe spinal cord wọn ní òkè ní Ìgbàràpá àti Ìgàngán wọ́n wà lára wọn èyí tó yẹ káwa tá a ní nǹkan ká gbé lárugẹ ká present Sunday Igboho pé ọmọ wa ni o kò béèrè owó lọ́wọ́ wa mo ní Sunday Igboho tún ná owó ara ẹ̀ ní lórí ọ̀rọ̀ Yorùbá ó tún ná owó ara ẹ̀ ní lórí ọ̀rọ̀ Yorùbá ẹni bá súnmọ́ Sunday Igboho dáadáa mọ̀ pé Sunday Igboho mú owó tí àìkì ń ná tó bá ti jọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá tó bá ti jọ̀rọ̀ ẹ̀mí ilẹ̀ Yorùbá ni Sunday Igboho ní máa ń fún èèyàn lóúnjẹ tó ń gan òní lóúnjẹ jẹ Sunday Igboho ní máa ń sọ pé kéèyàn mọ̀ pébi sùn ṣùgbọ́n tó ń gan máa pébi sùn torí ọ̀rọ̀ Yorùbá ni ókè ọmọ Adéyẹmọ yányányányányányán ó wí bí orin kọ̀lítì ni ó ní awí fún wọn tó àwọn náà ò gbà ó awí fún wọn tó àwọn náà ò gbà ó
kí Fúlàní tó gbàlú mọ́ wa lọ́wọ́ o àwa la ò gbọ́ o àwọn ìbò wọn tó o àwa la ò gbọ́ o kẹ́kẹ́rẹ́tì mo ní àwọn ìbò wa tó o májàsọ́lá wí fún wa tó o àwa la ò gbọ́ o mo ní májàsọ́lá kẹ́tọ́ o àwa la ò gbọ́ o kí Fúlàní tó gbàlú mọ́ wa lọ́wọ́ o àwa la ò gbọ́ o. It is a disgrace for all the Yoruba race. 32 villages in Okunland ní Kwara àti Okun. Àwọn ìlú ẹ̀dá oníyọ̀ wọn lè gbélé mọ́. Wọ́n fún wọn ní 10 million. Wọ́n tó ní ká lọ wá àbí àpò ráìsì mẹ́wàá wá àti 40 million. Ìyẹn láti rán lọ́wọ́. Wọ́n tún lọ sí Ọ̀yọ́ state. Mo sọ nínú ọ̀rọ̀ mi kan wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀ kí n bẹ̀rù àwọn olóṣèlú. Nígbà tá a bá ń bẹ̀rù olóṣèlú torí pé àfẹ́ kú tí kú Fúlàní ti wọlé dé it is better ká kúkú lọ́wọ́ sọ́wọ́ àwọn olóṣèlú yẹn kan ní ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ làwọn ọmọ yẹn bá wọn sọ náà fi wọlé lọ pa. Mo ló rọrùn fáwọn olóṣèlú yìí láti kó bọ́n lé yín lọ́wọ́ ẹ̀yin ọmọ àbí ìpabẹ́ ọmọ pàpà lágilẹ̀ Yorùbá tí wọn ò fẹ́ káyé yín wúlò fún yín. Ó rọrùn fáwọn olóṣèlú ilẹ̀ Yorùbá láti kó bọ́n lé yín lọ́wọ́ pé ẹ lọ da election rú primary yẹn má jẹ́ host ṣùgbọ́n kò rọrùn fáwọn olóṣèlú wa láti kó bọ́n lé yín lọ́wọ́ pé ẹ lọ secure ilẹ̀ yín. Kò rọrùn fáwọn olóṣèlú wa àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá láti kó bọ́n káwọn náà kó bọ́n kọ́kọ́ àdá pé ẹ̀yin ọ̀dọ́ ẹ gbà don't allow Fulani to take over our land. Kò rọ̀ wọ́n lọ́rùn ṣùgbọ́n ó rọ̀ wọ́n lọ́rùn ohun tó bá máa ṣe wọ́n lórí yẹ ipò tán wà yẹ àga tó ń jókòó lé yẹ wọn fẹ́kẹ́ lómi ò jókòó lé lórí wọ́n wá ń lu ayé wọn láti fi ba ayé titi wa jẹ́. Mo ti ń sọ tipẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá wọ́n ń lu ayé wọn láti fi ba ayé titi wa jẹ́. Àwa wá ń lu ayé titi wọn láti fi tú ayé titi wọn ṣe. Òkú ṣìpọ̀ tó máa sùn tá a bá tètè múra. Òkú ṣìpọ̀ tó máa sùn tẹ́ bá sì ń tẹ̀lé rọ́ tẹ́ bá sì ń kówó lé rọ́. Màmá wà ní platform kan ẹ má máa dárúkọ Sunday Igboho ń bí báyìí ṣé Sunday Igboho ní kala lágbára ni odidi ọdún márùn tí Sunday Igboho fi wà lẹ́yìn odi wèrè wọn ò lè yọjú wọ́n pe láti nìbàdàn kí á ní lọ rìpọ́tì lè wà ara wọn lọ́dọ̀ ọlọ́pàá wọn lè yọjú wọn jẹ́ kankan àtẹni tí ò lè dá ìbọn gbé dání ń pera rẹ̀ lórí ọ̀gá jagunjagun. I'm a chief security officer of Yoruba land ẹ̀dẹ̀ ń bínú orí ẹ̀ ń fi fìlà dé dodo orí o ó kàn wá yìí mo lọ ìgbẹ́ burúkú tán máa yà yìí Sunday Igboho sọ I remember Kútọ́nùlá wọ ní bàbá Èkìtì it is better ká tètè múra torí ìgbẹ́ burúkú táwọn Fúlàní fẹ́ yà ìṣó kọ́kọ́ máa mú wá títọ́ yẹ bá bẹ̀rẹ̀ sí rùn kálé tó rùn kápọ̀ wọ́wọ́ òní ká mọ́ òórùn yẹn láyìí máa fọwọ́ bò tí wọ́n bó gbẹ́yẹ síta ṣé wọ́n ti ń bo mo ti pòwó yẹlẹ̀ kan ìbànújẹ́ ńlá ni fún màgìsí tó tojú òbí ẹ̀rọ rùn ọmọ kékeré wà nù gbó ọmọ tó ń mu yàn lọ́wọ́ wà nù gbó bí wọ́n ti pàyà àmà ṣèbí bàbá yẹn nìkan náà rí Fúlàní ń gé orí ọmọ Yorùbá wọ́n ń sẹ́ndì fídíò ẹ̀ síta àwa la ní chief of defence àwa la ní IG àwa la ní ọ̀gá DSS Yorùbá ni o àbí civil defence nǹkan ṣé ọmọ Yorùbá náà ni àwa ni àbí ṣe àjèrè wọn Fúlàní ò nígbà kájèrè wọn nígbà tán fa ìpọn bàbá wa chief security officer chief of army staff chief of defence bàbá wa níkẹrẹ Olúyídé tó fa ìpọn wọn kí á ní bàbá ló sọ wọn di ọmọ onínàkúnà pé wọn can be repent ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ sójà dẹ̀ ti lọ Yorùbá ẹyẹ jẹ́ àparọ́ fúnra wa mọ́ mo máa ti ń sọ tipẹ́ pé a ti rí ojú ìran Yorùbá ló ń wá ìrojú kiri Sunday Igboho tẹ́ sọ wípé kò kàwé yẹ òun lọ́lọ́run ọba mi fi fún nígbà tẹ́tẹ̀ fẹ́ bá yé ọmọ ọlọ́mọ jẹ́ tọ́lọ́run ò gbà tẹ́ fẹ́ gbẹ̀mí ẹ̀ tọ́lọ́run ò fún yín tó tún dé tó tún ní kó máa ṣe ara ẹ̀ papọ̀ lára àwọn ọmọ àlè Yorùbá tí Sunday Igboho gbé tó ń gbẹ lẹ́yìn lóró pé ọmọ ọlọ́mọ ò ní dé mọ́ tó gbélé epo ẹ̀ tó sọ́ di títí ẹ̀ lára àwọn ọmọ àlè Yorùbá tó forúkọ Sunday Igboho ń gbowó lórí social media ló ń pe Sunday Igboho ní ehoro fẹnu wúgẹ́ẹ̀tì èyí tí ò fẹnu wúgẹ́ẹ̀tì ti ń gbé ọ̀pá kiri àárí wúlò ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń fẹnu wúgẹ́ẹ̀tì ìbẹ̀rù ẹ̀ wà nínú ara àwọn Fúlàní. I can tell you today tí Sunday Igboho bá wọnú igbó Ọ̀yọ́ páàkì yẹn lọ ẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba mi àtúrọ̀ jù torí Ọlọ́run ọba àní abínibí ó yàtọ̀ sí ability original yàtọ̀ sí fún copy ẹni tọ́lọ́run ọba mi ń fi rán ó yàtọ̀ sí ẹni tí ń wà wò kọ́ṣe tó bá wọnú igbó yẹn lọ tí Sunday Igboho bá tẹsẹ̀ bọ́nú igbó yẹn sà rí àrà tọ́lọ́run ọba mi òkè ọ̀tún dá torí òun lọ́lọ́run ọba mi fi rán ṣùgbọ́n àwa tá a ní nǹkan wa a máa yí ẹ̀ àwọn ará okun àwọn okun lóòótọ́ di a Yorùbá tábà lórí ọ̀fẹ́ wọ́n fẹ́ gba Sunday Igboho lọ́wọ́ wa kán mú gúnlẹ̀ sí okun wọ́n fẹ́ gba Sunday Igboho pé kó jókòó lókun yẹn tí Sunday Igboho bá wà lókun wọ́n fẹ́ lè máa bọ́ tọmọtọmọ àwa tá a tẹ̀lé lọ́lọ́ tó kún wọn fẹ́ ká padà wálé
ṣùgbọ́n àwọn yóò mọ yìí ń tọ́lọ́dọ̀ bà mí fún wọn nígbà tá a lọ ṣe bẹ́ẹ̀ de Sunday Igboho ṣé 2022 ni mo sọ statement kan bẹ́ẹ̀ mo lẹ́rẹ̀ ẹ̀yin ará Igboho mọ yìí ń tọ́lọ́dọ̀ bà mí fún yín Ọlọ́run dẹ̀ mú Mèsáyà jáde pé Igboho dàbí Násárẹ́tì ni tán ní ohun rere kan ò lè wù jáde níbẹ̀ Ọlọ́run dẹ̀ mú ohun rere kan wù jáde láti Igboho tó yẹ kẹ́ kára máa sì kí mọ́ nígbà tí Aláàfin Ọ̀yọ́ sọ wípé rárá o agbọ́pàá ló ń fẹ́ mú kẹ́ sọ wípé agbọ́pàá ọmọ tápà ni ẹ̀yin ò fẹ́ wọ́n ṣe interview fún ó sọ wípé òun sì kéré pé kán jẹ́ kó ń jayé títí òun Aláàfin yẹn wá sọ wípé tipẹ́ tó ti ń ṣiṣẹ́ fún ìran Yorùbá kán mú rẹ́kọ̀dù kan tó ṣe fún ìran Yorùbá wá ogun tó jà fún ìran Yorùbá kán jẹ́ ká mọ̀ why are we deceiving ourselves kí ló dé tá a rójúlẹ̀ tá à ń wá ìrójú kiri kí ló dé tó kété wa tó dé gba alátẹ̀tẹ̀ tó ń kégbe àbòsí ọ̀kẹ́rẹ́ tó ń ṣakọ́ sí ọlọ́dẹ kò mọ̀ pé òun fi kú ṣeré ni ẹni tó bá ti rí òótọ́ lẹ̀ tó jẹ́ pé irọ́ ní kówó lé lórí ìkórìtà tó máa ń bára ẹ̀ lábára wa yìí Sunday Igboho kọ́ lọ́ọ̀tá wa ẹ̀yin tẹ̀ ń pariwo Sunday Igboho oko tí ń bẹ nídìí yín ní bẹ nídìí Sunday Igboho ẹ̀ jáde síta àwa máa tẹ̀lé yín lẹ́yìn tẹ́ gbọ́ mi Sunday Igboho nìkan kọ́ ní akọni ilẹ̀ Yorùbá Sunday Igboho lóògùn àgbà pé Sunday Igboho lóògùn Sunday Igboho lágbára àgbà pé Sunday Igboho lágbára ẹ̀yin tẹ́ lágbára ẹ̀ jáde síta a máa tẹ̀lé yín lẹ́yìn ẹ̀ má dárúkọ àwọn Àgbẹ̀kọ̀yà o ẹ̀yin ẹ̀ jáde orú bàbá ìjọ àná tó ní Sunday Igboho ṣẹlẹ̀ ìtàn mímọ sẹpẹ náà gbogbo agbára tí ń bẹ lára rẹ àwa máa bí ṣe débẹ̀ àwa máa bàjẹ́ orú yẹ kó orú bàbá yẹ jáde síta náà àwa máa tẹ̀lé lẹ́yìn ẹ̀yin olórí burúkú kété yìí tètè pé àríjẹ nídìí mọ̀dàrú ni ọmọdé tó sọ fún pé bọ́ bá wù wọ́n kápá wọn tán òun òkùnkùn ní fámìlì mọ́ nílẹ̀ Yorùbá mo wá ní ẹ̀ ń ṣe Yorùbá ẹ má pè mí mọ́ don't ever call me ìyá òun ti kú bàbá òun ti kú bẹ́ẹ̀ mọ́ ní tábà wádìí dáadáa ẹsẹ̀ ní bàbá yín fèrè wọlé Yorùbá ẹ̀ ń ṣojú lówó ọmọ Yorùbá mi ò ṣáà mọ brọ́dà yẹ ṣé Oyèdókun ni Michael tíṣà Oyèdókun yẹn mi ò lè wo fídíò yẹ mi ò lè sùn bàbá kan pè mí l'Amẹ́ríkà ó ní aago 2 òru lọ́dọ̀ wọn l'Amẹ́ríkà ni ó ní bàbá Èkìtì mi ò rórun sùn àwòrán bàbá yẹn náà ń gbé wá sọ́dọ̀ náà ń gbé wọn mọ́ nígbà yẹn bá ti má wò mọ́ àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá nìyẹn Sunday Igboho kì í ṣọ̀tá yín ẹ̀yin lọ̀tá ara yín ẹ̀yin tẹ́ ń pariwo Sunday Igboho Sunday Igboho ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ ó ṣe títí ẹ̀ ó ti gbìyànjú fún yín tó ibi ilẹ̀ fi ṣú ẹ̀yin náà ni kò kàwé illiteracy ni ariwo ẹ ti pọ̀jù ìgbà tí Sunday Igboho ń pariwo ṣé Fúlàní àtàkì bàbá ṣe yẹn àtàkì wálé ni àwọn pẹ̀lú wúkẹ́tì ni ibi tó bá dẹ̀ ti dé tó bá ti sọ̀rọ̀ Fúlàní wọ́n ya dànù wọ́n kẹ́rù wọn wọ́n abẹ́ wọgbó ìgbà tó lọ sí okun àwọn kápẹ́ mi ní okun táà lọ sí okun pé níjọ́ tó ti gbọ́ pé Sunday Igboho mọ̀ ní on the 15 lọ́pọ̀lọpọ̀ ní wọ́n ti ń sá lọ náà kẹ́rù wọn ọjà kan wà ní Kàbà wọ́n dìde sọ fún wa ní àwọn Fúlàní ló máa ń ná ọjà ìtọ́ máa pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta tá a lò ń bẹ̀ àárí wọn bẹ́ẹ̀ Sunday Igboho ti fẹnu wúgẹ̀tì lé wọn lọ ó ti fẹnu jáwáyà ayé wọn ẹni tí ò fẹnu jáwáyà ti ń gbọ́pá kiri kí ni tẹ́ ẹ lè rí sọ nípa ẹ̀ kí lè àṣeyọrí tó nílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ òfò ọmọ ìranù Sunday Igboho kétó ẹ jẹ́ ká lọ ìbádákẹ́ lọ bẹ lẹ́dàá Sunday Igboho kẹ́lẹ́dàá Sunday Igboho kó ṣàánú wa Sunday Igboho kétó ó torí ọ̀rọ̀ Yorùbá ó fi ìyá tó bí ó fi rúbọ kábàá lè lálàáfíà kí ìbùkún Olódùmarè ìbùkún tọ́lọ́run ọba mi tó dá ayé àti ọ̀run tó dá mọ́ ìran Yorùbá kábàá lè fi fọkànbalẹ̀ jẹ́ ẹni tọ́lọ́run máa rán àmọ́ ṣùgbọ́n àmọ́ pé Ọlọ́run yóò ní sọ̀kalẹ̀ nínú ìwà nínú ìṣe láti máa mọ̀ pé lóòótọ́ Ọlọ́run náà eléyìí ó kétó ó fi ìyá ìrúbọ torí ìran Yorùbá ó kétó ọ̀pọ̀lọpọ̀ property ẹ̀ náà gbà wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀gán Ọlọ́run ní òfin wọn ṣe èèyàn kan dẹ̀ ń dágbádá kiri ó ń parọ́ fún yín àlọ́ àti àbọ̀ èrè o àlọ́ àti àbọ̀ èrè tá a bá sọ wípé ohun tí ń bi ni á bi ni òun ló jọ ń bi gbogbo wa yìí o ohun tó máa gbónú lọ́wọ́ ọba tá a gbónú lọ́wọ́ ìjòyè tá a gbónú lọ́wọ́ tálákà òun ló dé bá wa yìí wọ́n ní ká má ìsùn ká má ìró pé ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé náà sì máa jí wọn gbé ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú náà máa kọlù wòlíì tí máa ń sọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ dànù ó ti tó sọ̀rọ̀ wọ́n wá ní kẹ́nẹ́sì oní tó wà lẹ́yìn ìṣọ́ra àdúrà pé ẹni tọ́lọ́run ọba mi gbéṣẹ́ yẹn fún tó gbéṣẹ́ yẹn kí ìṣẹ̀lẹ̀ yìí má bàa ṣẹlẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló kẹ́yìn sí ó dárúkọ Ondo State ó dárúkọ Èkìtì ó dárúkọ Ọ̀ṣun ó dárúkọ Ògùn ó dárúkọ Òkun ó dárúkọ àwọn ìgbómìnà mélòó ló tún kù nílẹ̀ Yorùbá pé wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa ó ní ká máa retí ogun àwọn tó sọ wípé àwọn lágbára ju Sunday Igboho lọ lánàá àwọn tó sọ pé ọmọ ni Sunday Igboho jẹ́ fún wọn lánàá àwọn tó sọ wípé táwọn bá fẹ́ atẹ́gùn báyìí Fúlàní náà fẹ́ dànù yẹn tí Fúlàní ọmọ ikú lọ tí Fúlàní ọmọ
pé táwọn bá pàtẹ́wọ́ lásán ẹgbẹ̀rún Fúlàní tó bá gbàtẹ́wọ́ wọn yẹ a kù ní àárí wọn àwa wọn àárí wọn àwọn olófo àwọn ọmọ àlè àwọn tó jẹ́ pé ìdí ìbàjẹ́ náà ti ń jẹ ẹ wá ń pariwo Sunday Igboho lé ní yẹ̀yẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jọmọ ọkọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ dúró pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ dàrú ẹ̀yin tẹ́ ẹ jọmọ Yorùbá tẹ́ ẹ gbàgbọ́ pé ogun kan ò lè lélelele kọ́lọ́run ọba mi kó má ṣe ẹ̀yin tẹ́ ẹ jọmọ Yorùbá lóòótọ́ tẹ́ ẹ rí pé irú ogun tó dìde sí ìran Yorùbá ẹ kì í ṣàwálà ní àkọ́kọ́ àwọn ìlú kan wà tó ogun náà dìde sí wọn tọ́lọ́run ọba mi fógun ẹ̀yìn jà wọn ẹjá sora wa papọ̀ o ìka tó bá tọ́ sí mú káfíńrò mú o ẹjá sora wa papọ̀ ológologun máa ń jà tá a bá fẹ́ kógun Fúlàní ó gbé wa lọ ìka tó bá tọ́ sí mú ẹjá fèrè mú mo ti wí yìí náà mo dákẹ́ náà ẹ má wùwà bọ́ máa lè o kò síbi tó dàbí ilé lẹ́yìn ńkẹ́ o lọ́wọ́ tá a wà yìí ẹni tọ́lọ́run ọba mi fi rán ní ẹjá gbà fún o bẹ́ẹ̀ bá ń bínú Sunday Igboho ẹ̀ ń bínú Ọlọ́run ni Sunday Igboho kọ́ ló dára ẹ̀bẹ́ Ọlọ́run ọba mi ló dá ìbẹ̀rù Sunday Igboho tó wà lára Fúlàní Ọlọ́run ọba mi ló fún ìka tó bá tọ́ sí mú ẹjá fèrè mú torí Sunday Igboho ó ké tó àwa la ò gbọ́ ẹ̀yin náà jókòó kẹ́ ẹ wá flashback kẹ́ ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tí Sunday Igboho ti sọ sẹ́yìn pé èwo ni ò ti ń wá sí ìmúṣẹ lára wa báyìí Sunday Igboho ti ń jèrè ọ̀rọ̀ lára àwọn ọmọ Yorùbá ẹ má jáwọ́ wà bí ọmọ onínàkúnà mọ́ ẹ já tètè padà wálé kí ilẹ̀ bàbá wa kó má bàa bọ́ sọ́wọ́ àjòjì mo parí ẹ̀ báyìí wípé ikú tó pẹ́ lẹ́dìyẹ kò gbẹ́dọ̀ tó pẹ́ léwúrẹ́ o ẹ ṣé. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.